ẹ wò ó mo dé ọ̀rọ̀ tí mo gbé wá lénìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó ń kọni lára gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀rọ̀ tí ikú gbọ́ tétí ẹ̀ fi di òun ni mo fẹ́ sọ lénìí. Mo fẹ́ kí gbogbo yín kẹ́ máa bá mi ká lọ, kẹ́ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé. Mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa lórí tí mo gbé wá lénìí. Ọ̀rọ̀ tí à ń sọ yìí lórí arábìnrin kan oníwòtòwòtò kan oníjàtìjàtì kan, arábìnrin kan tó fẹ́ máa figagbága pẹ̀lú bàbá mi olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí ó fẹ́ máa sọ̀sọ́kúsọ àbí ó fẹ́ fi àtàrà wọn ó fẹ́ fi ṣègbéraga àbó fẹ́ fi gbéra ẹ̀ sókè. Tó bá mọ̀ pé òun ò rí kankan ṣe mọ́ torí ẹ̀ mo ṣe délé ni ẹ gbọ́ ọ̀rọ̀ oríṣiríṣi lórí ẹ̀ tí wọ́n ń pè ní ṣé wúwà láká àbí wèrè láká dẹ̀ ni. Mo wá já níwọ́nì ni wúwà láká mo wá já ẹ níwọ́nì kó farabalẹ̀ kó láti kó gbọ́ mi dáadáa. Mo wá jẹ́ ń wọ́nì tó bá ń sọ ọ̀rọ̀ àbí tó bá ń ṣe oríṣiríṣi wèrè tó ń ṣe tó ò bá sọ́ra ara ẹ̀tẹ́ ló bá ń bẹ̀. Ẹ bá mi share ètò yìí torí pé ibi tí mò ń lọ lénìí, ọ̀nà tí máa yà sí lénìí, ọ̀nà tó jẹ́ kó ṣe pàtàkì ni. Bọ̀ ọ̀rọ̀ yìí tí mo bá wá gangan lórí ọ̀rọ̀ Wúwà Láká gangan òun ni mo ṣe bá wá. Oníwòtòwòtò tí ò jẹ́ kankan mọ́ tó ti wọlẹ̀, ẹ gbọ́ òun mo fẹ́ kẹ́ bá mi ká lọ lé lórí. Ẹni tó ti wọlẹ̀ tí ò mọ̀ nǹkan tó ń ṣe mọ́, òun gangan ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí olóyè. Ó sọ̀rọ̀ sí olóyè, ó fẹ́ fi olóyè gùn òkè ni àbí báwo, àbí lórí kíni? Ta ló mọ̀ ìyá ẹ̀ rí? Ta lẹni tó mú ẹ̀ rí nínú ayé? Ìlú tó wà àbí blogger tó ń ṣe ó ṣe jòkó sórí ẹ̀ kó má fi ìyẹn kó má fi ta sí bàbá tiwa. Ó fẹ́ fi wọ́n lórúkọ àbó fẹ́ fi wọ́n jẹ́ kankan torí mo kọ́kọ́ wò pé ọ̀rọ̀ ẹ kò ṣe dá sí torí wòtòwòtò tó ń wí kiri. Wúwà Láká mo fẹ́ sọ fún ẹ pé kó fi ara balẹ̀ kó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe, kó sí ọpọlọ ẹ dáadáa, kó ronú jinlẹ̀, kó mọ ibi tó máa sọ̀rọ̀ sí o. Torí ọ̀rọ̀ yìí bó ṣe wà yìí ìwọ ọmọ àlè ló ń wù. Tó o bá hùwà ọmọ àlè o ní máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣe, o ní máa wíwíkúwì nínú àwọn nǹkan tó ń ṣe, o ní máa ṣe bó ṣe wù ẹ́. Torí wípé gbogbo àwọn nǹkan yìí tí mò ń sọ yìí ó ṣe pàtàkì fún ẹ láti jáwọ́ ní fún ẹ pé kó o tọwọ́ ọmọ ẹ bá sọ. Ṣé títí ẹ kó jẹ́ káwa náà ṣe títí wa. Blogger ló ń ṣe, tẹ̀lé àwọn tó ń tẹ̀lé. Má fi ọ̀rọ̀ tọ̀dọ̀ tiwa má fi ta sí ọ̀rọ̀ títí ẹ má fi ta sí tiwa. Tó bá máa sọ̀rọ̀ má wulẹ̀ dá sí ọ̀rọ̀ Yorùbá Nation rárá. Torí gbogbo rádaràdá rúdurùdu tó ń ṣe àbí òṣì tó ń ṣe tó yẹ pé wá ń torí ẹ̀ o fẹ́ máa fi ta sólóyè sí Sunday Igboho àbí Wúwà Láká. Gbogbo ẹni tó bá dán wò wọ́n máa ń tẹ́bọ̀ ni. Wọn kì í jẹ́ kankan mọ́nú ayé. Gbogbo ẹni tó bá fẹ́ bu ẹnu àtẹ́lu bàbá wa sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ gbọ́ mi yé, wọn kì í jẹ́ èèyàn mọ́ tó jẹ́ pé gbogbo wọn náà wọ́n máa ń jẹ̀bi bọ̀ lẹ́yìn ni. Torí wípé olóyè sí Sunday Igboho ọmọ Adéyẹmọ jẹ́jẹ́ ló dúró kò ta sí yín kò sọ̀rọ̀. Ẹ wà lẹ fẹ́ tap current látara ẹ̀, ẹ fẹ́ fi sọ̀rọ̀ sí àbẹ́ ẹ fẹ́ wà against ẹ̀. Ta ló mọ̀ yín rí nínú ayé? Ta ni yín? Débi pé ẹ máa wá jáde ẹ máa sọ̀sọ́kúsọ sólóyè àbí ẹ máa dọ́gbọ́n fẹ́ tap current lára olóyè. Ǹjẹ́ ṣé nǹkan tó tọ́ nìyẹn? Ǹjẹ́ ṣé ẹjọ́ wà nínú àwọn tẹ́jọ́ máa jòkó àbí tẹ́jọ́ máa sọ̀rọ̀? Wàá wá sọ̀rọ̀ oríṣiríṣi, wàá rò bí bóyá mo sọ mo kí yín ọ̀gá mi, mo kí yín Mr. Samson, mo kí yín. So gbogbo àwọn nǹkan yìí tí mò ń sọ yìí mo fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ fún wa. Wúwà Láká ọ̀rọ̀ tèmi fẹ́ sọ fún eléyìí tí mo fẹ́ kó o mọ̀ ni pé kó o lọ tọwọ́ ọmọ ẹ bọ aṣọ o. Mo fẹ́ kó o lọ tọwọ́ ọmọ ẹ bọ aṣọ. Mo fẹ́ kó o yé sọ ìsọkúsọ lórí olóyè. Mo kí yín Mr. Ọpẹ́ wà mí, mo kí yín púpọ̀. Mo fẹ́ kó o lọ tọwọ́ ọmọ ẹ bọ aṣọ. Yé sọ ìsọkúsọ mọ́, yé wíwíkúwì ní tí ò bá kún ẹ àbí tí ò yí ẹ
ọ̀gbẹ́ni lọ farabalẹ̀ kó lọ jókòó má wíwí kú wí lórí tí ò bá kún ẹ́ torí pé jẹ́jẹ́ la dúró tiwa dúró sáyè ibi tó wà olóṣèlú ni ẹ́ blọ́gà ni ẹ́ má fi n tó ń ṣe kó wá fẹ́ máa fi ta sáwa àbó fẹ́ máa fi wíwí kú wí mo rò ẹ́ mo bò ẹ́ ìbẹ́tà kó jókòó ààrẹ jẹ́jẹ́ tó o bá fẹ́ parẹ́ máyé o tó bá ti pé kí àwọn èèyàn bá jáde fún ẹ tán o tó ní sọ̀rọ̀ mọ́ o ohun kó ti ṣẹlẹ̀ rí ọ̀rọ̀ àwà bó ṣe wà o tí mo bá ní kí wọ́n dẹ̀mí mi àti ẹ̀dá ọ̀gbẹ́ni a máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ta máa tú díẹ̀ o jẹ́jẹ́ kó ọ̀ra mọ̀kán tó ń ṣe Mr. Lukman mú kí yín gbogbo àwọn nǹkan ṣétí sí ẹ torí àmọ́rú yín kí àwa náà ṣe ti wà o má máa fi Ìgbòho tap current má máa fa àwọn bàbá kí tó lè tap current kó gbọ́ torí èyí ṣe ẹni tó yẹ pé a kàn máa pè torí níta dìmú ọ̀tọ̀ ni tó yẹ pé òun ṣe ẹni tó yẹ pé a máa dá sọ̀rọ̀ tiwa tó o bá ti tẹ̀lé wa. mo kí Mr. Agbégúndé mo kí yín má wulẹ̀ ṣé títí ẹ o má wulẹ̀ tẹ̀lé wa nǹkan tó rán ni kó máa rán torí nǹkan tí mo ṣe dá sọ́rọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà pé èèyàn ń promo ẹ̀ mo ti rọra fíẹ́lẹ̀ bó ti mú ẹ lára ìbẹ́tà kó lọ be careful dáadáa kó sọ́ra ẹ kó mọ tó ń ṣe má dá sọ́rọ̀ Yorùbá má dá sí ọ̀rọ̀ Yorùbá rá nǹkan tí ò bá ti kùn ẹ́ kò kàn ẹ́ nìyẹn o kò kùn ẹ́ nìyẹn á pè é àdẹ̀rún ẹ́ ṣe pé kó o wá join wa o torí pé rádaràdá tó ń ṣe ọ̀nà tí wọ́n ń gbà fà wálẹ̀ àta sí ẹ ìwọ náà má ta sọ́dọ̀ wa torí àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ o kàn lè máa ṣàdédé bọ́ta kó kàn sọ̀rọ̀ pé ìgbà tó rọ̀rọ̀ sọ mọ́ àbí kó jẹ́ pé nǹkan yìí ló bẹ̀rẹ̀ sí ṣe àbí òun ló fẹ́ fi sọ̀rọ̀ àwa tá à nígbà o àwa tá à fẹ́ gbọ́ kó o sọ́ra ẹ dáadáa àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ ẹ nìyẹn wọ́n ní tèmi wá jẹ́ ẹnìyẹn o kó o jòkó jẹ́ kó o tọwọ́ ọmọ rẹ bọ́ aṣọ má dá sọ̀rọ̀ wa fi wálẹ̀ bá a ṣe ń bá a lọ yìn wá nù torí pé jẹ́jẹ́ la dúró jẹ́jẹ́ la wà àkété gbogbo èèyàn wọ́n ní ọ̀pọ̀ èèyàn la pè díẹ̀ láàrí so a ti mọ ibi tó wà a ti mọ ibi tó dúró sí má wulẹ̀ máa fi wá tap current má dẹ̀ fi olóyè tap current mọ́ àbí bàbá Akíntóyè àbí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ọmọ Yorùbá nation àbí wọn lórí Yorùbá nation má fi wá tap current mọ́ èé ṣe ẹni tó jẹ́ pé a lè bá ṣe torí pé oníwòtòwòtò nígbà tẹ́ bá ti tẹ́tí gbowó tẹ́tí náà tán tẹ́tí ṣe gbogbo ẹ̀ ọ̀gbẹ́ni mọ ibi tó bá wà o àwa forí ti àyè tá a wà lénìí ni àwa ń ṣe tí Olúwa rán wa ni ẹyẹ bọ́ta nísìkẹ́ ẹ máa wíwí kú àbí ẹ ń sọ̀sọ̀kúsọ àwọn èsì ẹni tó yẹ pé ẹ̀kan máa sọ àbẹ́kan máa mú tán ẹ máa tap current lára wa o gbogbo Yorùbá ló sọ bẹ́ẹ̀ ẹ wà máa wí wòtòwòtò ẹ máa wí lédèrèdè torí ẹ lọ sọ wá gbéjẹmọ́wọ́ àkọ́kọ́ nìyẹn lọ sọ wá gbéjẹmọ́wọ́ o kí o ṣe kí ni ṣe ọwọ́ agbéjẹmọ́wọ́ eléyìí kú ònú nǹkan tó jẹ́ pé a wà máa sọ tó jẹ́ pé ìwọ kàn máa wà bọ́ta wàá fẹ́ máa da nǹkan tá a bá ń ṣe wàá fẹ́ máa dànù kí ló kún ẹ tó o bá rí prógrámù ṣe mọ́ o dẹ̀ gbé pílò kó o sùn tí ayé ò bá gbọ́ ẹ mọ́ o dẹ̀ wánú yàrá ẹ̀ kó o sùn kò sí ẹni tó mọ̀ ẹ́ rí o àwọn ò mọ̀ ẹ́ fà wálẹ̀ bá a ṣe wà fi wálẹ̀ bá a ṣe jòkó wa jẹ́jẹ́ má dá sí tí ó kún ẹ́ ìyẹn nìyẹn and again nínú àwọn ọ̀rọ̀ tí mo mú wá lénìí tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ òun ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè míì
mo wá fẹ́ fi àpèjúwe ní orílẹ̀-èdè tiwa náà kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa pátápátá, kó jẹ́ ẹ̀kọ́ fún wa láti rí i pé kí gbogbo wa ká lè mọ tá à ń ṣe lé lórí. Àpẹẹrẹ yìí mo fẹ́ kó jẹ́ nǹkan kan fún wa so ẹ lè mọ̀. Ẹ jẹ́ kó fi orin kí bàbá mi kí àwọn olóyè sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Aládìkún. Bàbá mi Ìgbòho, àánú Ọlọ́run kó máa bá yín, ìkẹ́ Ọlọ́run, oore Ọlọ́run kó máa bá yín. Mo fi ń kí yín ni kọ́lọ́run ọba kó ṣàánú fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run, torí pé ọ̀pọ̀lọpọ̀ kan lẹ ti dojúkọ nínú ayé, ọ̀pọ̀lọpọ̀ kan lẹ ti fojú rí nínú ayé, torí ẹ̀ bọ̀ à ń bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí. Mo fi apá kan yẹn yà kí bàbá mi Professor Banji Akíntóyè, mo kí àwọn náà, mo dẹ̀ kí gbogbo medias pátápátá. So ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ yà sí nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Israel àti Palestine mo fẹ́ yà sí. Ìdílé léyìí ní àwọn àpẹẹrẹ táàrí tó ń ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtírì mi ti sọ̀pọ́tì Palestine báyìí tó ń ṣẹlẹ̀ ṣe rí pé kéde pé bóyá ogun ti fẹ́ dé. Mo kí yín màámi Àṣà àti Ìṣe, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣe bí gbogbo àwọn nǹkan yìí ó yẹ ká mójútó bí orílẹ̀-èdè tiwa náà ṣe ní bàjẹ́, torí pé àwọn arábí wọ́n ti wọlé sọ́dọ̀ wa. Àwọn arábí fún ní information tí mo gbọ́ lénìí tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ní ìlú kan lénìí wọ́n tún ti jíyàn gbé, tí ó jẹ́ pé nígbà tí wọ́n ní wọ́n lọ rescue wọ́n ti kọ́kọ́ lórí pé bóyá wọ́n fi màálù jẹ oko. Ẹ gbọ́, wọ́n fi màálù jẹ oko ní kí ló kọ, ẹ bá ń gbé voice, ẹ bá ń gbé kíní voice yẹn. Wọ́n fi màálù jẹ oko. Ìgbà tí wọ́n fi màálù jẹ oko wọ́n lọ sí station. Ìgbà tí wọ́n máa lọ station wọ́n láwọn máa fún un. Ìgbà tí máa yẹn máa padà sóko, àwọn ènìyàn ti lé ambush, àwọn Fúlàní ti lé ambush fún ọ̀gbẹ́ni náà, wọ́n dẹ̀ pa síbẹ̀. Ìgbà tí àbúrò ẹ̀ náà máa fi lọ sóko pé kó lọ gbókùú ẹ̀gbọ́n ẹ̀, wọ́n yìnbọn fóun náà. Wọ́n lọ pa àwọn ọlọ́pàá àtàmì àtàwọn fìjìláńtẹ́ lọ síbẹ̀. Àmì méjì náà pa tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni mò ń sọ. Ní àtàná lọ kíní ti bẹ̀rẹ̀ tó yẹ pé wọ́n dẹ̀ pa fìjìláńtẹ́ kan tó ṣẹlẹ̀ ni mò ń sọ fún yín. Lọ sọ́nà Gbọ́ọ̀rà báyìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, torí wípé ẹ̀yin náà wò gbogbo àwọn àpẹẹrẹ yìí bó ṣe ń ṣẹlẹ̀ ní ìlú náà nìyẹn. Nígbà tó jẹ́ pé bí kan pè èèyàn mẹ́ta léèní, èèyàn mẹ́ta kan fi bọ́ọ̀mù síbì kan, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ nìyẹn tí àwọn jàǹdùkú tí wọ́n ń wọbẹ̀. Mo kí yín màámi Àṣà àti Ìṣe. Gbogbo àwọn nǹkan yìí orílẹ̀-èdè yóò yẹ kán fura. Àwọn olórí wa mo rí pé wọ́n mẹ́hẹ lórí ọ̀rọ̀ security ààbò, torí à ń pariwo tí ogun bá wọlé ẹ̀yin máa lè fẹ́ sá lọ. Tí ogun bá wọlé ẹ máa ní pé ẹ fẹ́ kúrò lórílẹ̀-èdè, ẹ̀yin ní ọ̀nà àlùmọ̀kọ́rẹ́ ti ní private jet àbẹ́ ti ní ọkọ̀ òfurufú tó yẹ kó lè gbé yín lẹ́yìn nìkan àtẹ́bí yín tẹ́fẹ́ fi sá lọ. Ọlọ́run ọba ò ní fún yín ṣe, torí pé òun mo ṣe ní ká ṣe àpèjúwe lórí ọ̀rọ̀ àwọn Palestine àti Israel. Ogun tí wọ́n ń jà yìí ó ti ń le kíkan. Ó ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà náà lórí pé àwọn agbénipa, àwọn agbésùmọ̀mí wọ́n ti wọlé, bí wọ́n ti ń pani lọ́tún wọ́n ń pani lósì, bí wọ́n ti ń jíyàn gbé lọ́tún lósì. Ǹjẹ́ tí gbogbo àwọn nǹkan yìí, ǹjẹ́ sí nǹkan tó yẹ kó máa hápù àbí tó yẹ nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ nìyẹn? Gbogbo àwọn nǹkan yìí ó yẹ kó yẹ pé ká ronú sí. Gbogbo àwọn nǹkan yìí nǹkan tó yẹ pé ó yẹ ká ṣe làákàyè lé lórí ni. Gbogbo àwọn nǹkan yìí nǹkan tó jẹ́ pé ó yẹ ká ronú sí dáadáa pé èmi tó ṣẹlẹ̀ yìí ǹjẹ́ só daṣá. Gbogbo àwọn nǹkan yìí ni mo fẹ́ kó yẹ kí gbogbo wa ká jọ rò pátápátá. Ǹjẹ́ sẹ́rù àwọn nǹkan yìí ǹjẹ́ ṣé ó tọ́ kí ó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa? Ǹjẹ́ sẹ́rù àwọn nǹkan yìí sí àwọn nǹkan tó yẹ kí
a máa rí leléyìí. Mo kí àgbà Àkàlàmọ̀gbò TV, mo kí yín ọ̀gá mi, ẹ kú ọjọ́ méjì mẹ́ta, ẹ jọ̀ọ́ ẹ lọ máa bá mi wò wọ́n, ẹ máa bá mi follow wọn, kẹ́dẹ̀ máa subscribe sí YouTube wọn. Bẹ́ẹ̀ náà ni Àṣà àti Ìṣe, ẹ máa bá mi subscribe sí YouTube wọn. Bẹ́ẹ̀ ni Àṣàkẹ́ TV, bẹ́ẹ̀ ni ẹ lọ máa bá mi máa wò wọ́n, kẹ́ máa subscribe sí YouTube wọn, kẹ́dẹ̀ follow wọn ní kíní. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó ń ṣẹlẹ̀ lẹ́nu yìí, voice note ẹ̀ wà lọ́wọ́ mi. Gbogbo bí wọ́n ti jíyàn gbé, ǹjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan yìí, ǹjẹ́ tí bó ṣe yẹ kó ṣe rí nìyẹn? Torí ẹ̀ a nídìí ọ̀rọ̀ lé lórí bí gbogbo nǹkan ṣe ń bàjẹ́ àbí tó ń rí káàkiri orílẹ̀-èdè wa. Ǹjẹ́ tí nǹkan yẹn la gbọ́dọ̀ máa bára wa ṣe? Ǹjẹ́ tí nǹkan yẹn la gbọ́dọ̀ máa bára wa sọ lé lórí? Torí gbogbo àwọn nǹkan yìí, ẹ̀ ń gbọ́ mi yé? Torí a gbọ́dọ̀ tẹ̀síwájú lórí ìrìn àjò ayé. A gbọ́dọ̀ mọ̀ pé kìí ṣe eré rárá. Wàláì, a gbọ́dọ̀ mọ̀ pé kìí ṣe kíni o, kìí ṣe eré o. Ẹ jẹ́ n try kí n rí pé mo rí kíní yẹn. Torí ẹ̀ débi pé wọ́n gbé èèyàn, wọ́n pa ámì méjì. Ẹ gbọ́, ámì méjì, fìjìláńtè kan. Ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀? Ǹjẹ́ sírú àwọn nǹkan yìí ṣe nǹkan tó yẹ ká máa fetí ara wa gbọ́ nìyẹn? Ní ìlú tó lọ́ba tó níjòyè, gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí gbogbo wa jẹ́ kí nílé lórí, tí ó dẹ̀ yẹ kí ó máa rí bẹ́ẹ̀ rárá. Torí ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi listen kí ẹ gbọ́ voice note náà. Torí pé ọ̀rọ̀ tí ò bá kí ń ṣeré, ẹ jẹ́ kí gbogbo wa jọ sọ. Ọlá Ifá ọmọ agbóró ọdẹ, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ báyìí ní Ìwérelé. Ìwérelé ló ti ń ṣẹlẹ̀. Àgbẹ̀ kan ní Fúlàní jẹ oko. Ẹ gbọ́, Ìwérelé ló ti ń ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀ ní Ìwérelé. Àwọn kan ní Fúlàní jẹ oko wọn o. Ẹ gbọ́, tí wọ́n dẹ̀ lọ, ẹ máa gbọ́ lọ. Ó dẹ̀ lọ rìpọ́ọ̀tì ní station, ọlọ́pàá dẹ̀ pé àwọn Fúlàní yẹn, wọ́n dẹ̀ wá sí station, wọ́n jọ sọ, wọ́n ti sọ nítorí. Arákùnrin yìí sọ pé àwọn ọlọ́pàá wọ́n pe ìgbà tí wọ́n lọ rìpọ́ọ̀tì station, àwọn ọlọ́pàá pe àwọn Fúlàní, wọ́n dẹ̀ jọ sẹ́tù ẹ̀ ní tùbí-nùbí pé àwọn máa sanwó padà àbáwọn máa san nǹkan tó bàjẹ́ nínú oko ẹ̀. Ẹ máa gbọ́ lọ. Bí nùbí ní station pé bọ́n ṣe máa san owó oko ẹ̀ tí màálùú jẹ. So tẹ bá ń gbọ́ kẹ́ sọ fún mi torí kò láàrú dáadáa. Pé kó lọ palẹ̀ mọ́ nǹkan ẹ̀ kó máa lọ lé. Wọ́n láwọn Fúlàní ẹ̀ ti lé ambush. Wọ́n ti pa wọ́n ti lè kú. Àbúrò ẹ̀ lọ bẹ̀ pé kóun lọ kú òkú ẹ̀. Wọ́n yìnbọn fábúrò ẹ̀ náà. Ẹ gbọ́, ẹ máa gbọ́, wọn ìgbà tí ẹni yìí lọ sóko pé kóun lọ sóko òun, wọ́n ti lé ambush síbẹ̀, wọ́n dẹ̀ parákùnrin yìí yánnayànna. Ẹ ń gbọ́ mi yé? Ìgbà tí àbúrò ẹ̀ tún wá dìde pé kóun lọ sí oko, kóun lọ gbé òkú ẹ̀gbọ́n òun, wọ́n tún yin ìbọn fóun náà. Ibẹ̀ ni àwọn ámì pẹ̀lú àwọn fìjìláńtè, ẹ máa gbọ́ lọ. So àwọn èèyàn lọ pe àwọn ọlọ́pàá àtàwọn fìjìláńtè, wọ́n ń dé, wọ́n ní wọn àti ìbọ́lẹ̀ lórí ọ̀kadà tí wọ́n ti fi ìbọn. Wọ́n ní pé wọn àti ìbọ́lẹ̀ lórí ọ̀kadà. Ẹ gbọ́, tí àwọn Fúlàní ti bẹ̀rẹ̀ sí yìnbọn kòkòkòkòkò tí wọ́n ń dàbò wọ́n. Ǹjẹ́ ṣé nǹkan yìí orú orílẹ̀-èdè wo la wà yìí gangan? Ǹjẹ́ ṣé security wà lórílẹ̀-èdè yìí gangan náà? Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, gbogbo àwọn nǹkan tá à ń rí yìí, ǹjẹ́ ṣé bó ṣe kó ṣe lọ nìyẹn? Gbogbo yìí gangan ni mo fi ń jẹ́ kó yé gbogbo wa pé orílẹ̀-èdè tá a wà kò yẹ kó jẹ́ pé bó ṣe máa lọ leléyìí. Gbogbo àwọn nǹkan yìí a gbúdọ̀ wá nǹkan ṣe sí i. A gbúdọ̀ mọ̀ wípé bí orílẹ̀-èdè yìí ṣe rí kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe ká ṣe gbà. Gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká farabalẹ̀ lé lórí. Gbogbo àwọn nǹkan yìí òun ló yẹ ká farabalẹ̀ lé lórí. Gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí òun gangan a gbúdọ̀ ronú sí dáadáa. Báwo ló ṣe máa lọ bẹ́ẹ̀?
tí a ní gbọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a máa gbọ́ lọ. wọ́n dá wọn lóhùn. kódà mo ṣe wà yìí látẹ̀kàn wà lórí kọ́ọ̀lù pẹ̀lú àwọn tí ó ń lọ àwọn tó wà táwọn àwọn ọ̀kadà kan ṣe ní rí gbé ní tí wọ́n ní ráńdà àwọn mẹ́ta péré náà dẹ̀ náà gbéra àwọn tó mẹ́ta tó gbéra wọ́n ti kọjá gbó ọ̀rà báyìí wọ́n ṣe kọjá gbó ọ̀rà báyìí ọlọ́run ló máa bá aṣọ ọ̀dọ́ ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ lóòótọ́ o Ọláìfá Ọláìfá alága ọdẹ ò lè ráyè rẹ̀spọ́ǹdì sí mẹ́sẹ̀gì nígbà ṣe gbọ́. ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ti pé kódà wọ́n pa ìdájí iṣẹ́ ìyè pa sójà méjì náà pa àti fìjìláńtẹ́ kan. ǹjẹ́ ṣé nǹkan tí a máa sọ lé lórí ìṣọ̀kan ọmọ Yorùbá egele ṣáfítà. ẹ gbọ́ ṣé nǹkan tí a máa sọ lé lórí nìyẹn gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní orílẹ̀-èdè wa ǹjẹ́ ṣé gbogbo wa ìṣe tó dùn mọ́ wa nínú nìyẹn tí a bá wá wí àkú bá wí àkú tá a bá tún wá wí ọ̀run náà là ń gbà lọ orílẹ̀-èdè bó ṣe ń lọ ó mẹ́hẹ nípa security ó mẹ́hẹ nípa ọrọ̀ ajé ìlú yìí ó mẹ́hẹ nípa jíjẹ mímu àwọn ọmọ ènìyàn tó wà nílùú Nàìjíríà fún ara wọn ó mẹ́hẹ ìṣòro wá ń jálù ìṣòro fún àwọn tó wà nínú Nàìjíríà ó kálukú wá ń fi ewé ẹ̀kọ́ ó fi mọ́ ó ń fi gbogbo nǹkan ó fi mọ́ pé kọ́lọ́run sáà máa bò bó ṣe ọ̀rá ń bò níwọ̀nba ǹjẹ́ ṣé àwọn àpẹẹrẹ tó ṣẹlẹ̀ ní àwọn ìlú kejì ṣé ẹ mọ̀ pé irú ogun bẹ́ẹ̀ ń bọ̀ wá sí orílẹ̀-èdè wa nu gbogbo àwọn nǹkan yìí òun mo fi ń ké pe president wa Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n gbìyànjú kí ẹ má jẹ́ kí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí kó padà mú nǹkan tó máa mú àwọn ìlú bínú mo kí Mr. Fáṣọlá ẹ káàbọ̀ tó máa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di pé wọn gbọ́ra wọn yé mọ́ torí bí ìjọba ṣe ń lọ yìí ó jẹ́ nǹkan bànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ò sáàbò nílùú ibi èyí tó yẹ káwọn èèyàn tó jẹ tí wọ́n máa tún tà fáwọn aráàlú òun làwọn aráàbí tún kó màálù tí wọ́n tún fi kó jẹ lẹ́yìn ìgbà tí wọ́n kó jẹ tán níṣẹ́ náà tó pa arákùnrin náà wọ́n tún yìnbọn fábúrú ẹ̀ ẹ̀yìn ìgbà yẹn wọ́n tún pa ámì méjì wọ́n dẹ̀ pa fìjìláńtẹ́ kan ẹ jọ̀ọ́ Nàìjíríà níbo lẹ fẹ́ kọ́ sí bí orílẹ̀-èdè ṣe ń lọ kò tẹ́ wa lọ́rùn kò dùn mọ́ wa nínú rárá ẹ gbọ́ mi yé kò tẹ́ wa lọ́rùn kò dẹ̀ dùn mọ́ wa nínú torí kìí ṣe nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ kìí ṣe nǹkan tó yẹ ká máa rí òun là ń rí ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú ayé ọ̀pọ̀ ẹ̀kan rí rúdurùdu rádèrèdè ni ẹjọ́ bá mi ṣí ètò yìí kó dọ́dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ wá nǹkan ṣe sí àjàjà ilẹ̀ Yorùbá yìí tí wọ́n ń gbé èèyàn pa tí wọ́n dẹ̀ jíyàn gbé ẹ wá nǹkan ṣe sí o torí gbogbo àwọn nǹkan yìí tí à ń sọ yìí ó lè dàbí ọ̀rọ̀ nǹkan míì torí ẹ̀ ká bára wa sọ ní tọmọlúàbí ká gbọ́ òun ló ṣe kókó a lè ṣàdédé máa wò ká máa wora wa níran lórí tó ń ṣẹlẹ̀ tí wọ́n ń pa àwọn ọmọ ìyá wa káàkiri ara nǹkan yìí ni olóyè Sunday Ìgbòho òòṣà ọmọ aládìkún ara nǹkan tó pariwo lé lórí títí tó fi dìde nìyí ara nǹkan tá à ń sọ leléyìí láyé Buhari ẹ wá dáhùn a ti wà láyé àwọn Yorùbá báyìí tí wọ́n ti wà ń bẹ̀ president wa ti wà ń bẹ̀ kí lẹ fẹ́ rí ṣe sí tó ń ṣẹlẹ̀ ààbò wo lẹ fẹ́ ṣe lórí tó ń ṣẹlẹ̀ tí ààbò mẹ́ẹ̀ àwọn nǹkan tó yẹ ká ẹ gbájúmọ́ ẹ tí ì gbájúmọ́ o
òun mo fi sọ fún yín jọ́ tẹ́ rí increase salary tẹ́lẹ̀ increase salary àwọn èèyàn mo jẹ́ kó yé yín pé salary tẹ́ increase kọ́ ló kan ọrọ̀ ajé ni kó wálẹ̀ tó bá wálẹ̀ tí gbogbo nǹkan wálẹ̀ owó tí wọ́n fi ń ra nǹkan owó tẹ́ increase yẹn náà ọjà náà ti kò lè ka bọ̀dẹ́ bá increase owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ ó máa tó wọn o ẹ gbọ́ wọn ní nídìí increment rárá nígbà tí nǹkan wọn ẹ wá ń fún wọn ní increment àwọn òwò lẹ́fún ṣe báwọn òṣìṣẹ́ ni ǹjẹ́ ṣé mẹ̀kúnnù lẹ́fún ṣé mẹ̀kúnnù lẹ ràn lọ́wọ́ ni irọ́ ẹ ràn mẹ̀kúnnù lọ́wọ́ ẹ̀ ń tanra yín ni o ó tọ̀rọ̀ ó lè korò wájú yín pé irú ọmọ wo ni ẹ jẹ́ ká mú ká san mọ́lẹ̀ ẹ jẹ́ ká mú ká àbí báwo ló ṣe jẹ́ gbogbo àwọn nǹkan yìí lẹ́ wò bọ̀ ó tọ̀rọ̀ ẹ wonú ọ̀rọ̀ tí mò ń sọ ni kẹ́bi ṣàtúnṣe ẹ wonú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ bi ṣàtúnṣe ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tí mò ń wí ẹ bi ṣàtúnṣe fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè tẹ́ lẹ́ǹsì ojú ẹ̀ torí tí orílẹ̀-èdè yóò bá wọ́ kẹjẹ́ ká ètè mọ̀ kẹ́ẹ̀tì gbọ́bẹ̀ sí kẹ́ẹ̀fì là ń bàbá sí ẹ sọ́ di kéèkì torí pé òótọ́ ọ̀rọ̀ ó lè korò ọ̀pọ̀ àwọn ọmọ kékèké sí tí wọ́n wà ní primary school tí wọ́n sì ẹ̀ tí dé primary 3 gan kò sí ẹni tó sọ̀rọ̀ Nàìjíríà dáadáa mọ́ ẹ jẹ́ ká bára wa sọ tó ń jọ reality ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká máa bára wa sọ ní gbogbo ìgbà ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo wa ni báwo lẹ ṣe máa wọnú oko tí ẹ fi màálùú jẹ gbogbo oko tán èèyàn tún wá lọ rìpọ́ọ̀tù yín ní àwọn tí wọ́n kọ́ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tàtà wọ́n lọ sí police station wọ́n lọ rìpọ́ọ̀tù yín o gbà tí wọ́n rìpọ́ọ̀tù wọn àwọn ọlọ́pàá pe àwọn Fúlàní tòótọ́ wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ jọ negotiate bí wọ́n ṣe máa sanwó ẹ dá mi lóhùn nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ìgbà tí wọ́n negotiate tán arákùnrin yìí ní kò ń padà sóko wọ́n ti lé àmbùsì dé ìgbà tí wọ́n lé àmbùsì dé ẹjọ́ torí Ọlọ́run wọ́n pa arákùnrin yìí ní ìpa àfọnáfọ́sù ǹjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ mo kí Sẹ́ríkì ǹjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ kò yẹ kí àwọn nǹkan yìí máa lọ bẹ́ẹ̀ kò yẹ kí àwọn nǹkan yìí máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ìgbà tí wọ́n pa ọlọ́pàá tán tí wọ́n pa ámì méjì lẹ́yìn ìgbà tí wọ́n yìnbọn fún ẹnìyẹn tí wọ́n pa wọ́n yìnbọn fábúrò ẹ̀ náà ìgbà tí wọ́n máa fi lọ táwọn èèyàn fi ń dán wọ́n pa ámì méjì fìjìláńtì kan ẹjọ́ nítorí Ọlọ́run ǹjẹ́ irú orílẹ̀-èdè wo la wà ǹjẹ́ ìfẹ́ wo ǹjẹ́ kí ni tó jẹ́ pàtàkì láàrin àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan yìí a gbúdọ̀ wà láti jẹ́ pé a jọ ṣiṣẹ́ lé lórí ìjọba Nàìjíríà ẹ dìde gbéra sọ gbogbo tó ń ṣẹlẹ̀ ní ibi báyìí à ń dáko fúnra wa àwọn aráabí ni ò jẹ́ kókó tá à ń dáko yọ o à ń gbìyànjú lọ́nà kọ́nà àwọn aráabí ni ò jẹ́ kí nǹkan tá à ń ṣe kó yọ o wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn ni àwọn máa rúlù gbogbo ẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn làwọn máa ṣe gbogbo ẹ̀ lórí ilẹ̀ wa wọ́n lé wa kúrò lórí ilẹ̀ wa kó jẹ́ pé àwọn náà ń dáko sí i ọ̀pọ̀ èèyàn Fúlàní ló sọ ọ̀pọ̀lọpọ̀ dọ̀lẹ́ kì í ṣe àwa fúnra wa lọ́lẹ́ o à ń dáko tààrà tẹ́ bá lọ bí tán ní dá tòmátò àwọn aráabí náà ló ń rà á tí wọ́n wá ń ta nígboro tẹ́ bá wo bí tán ti ń gbin iṣu àwọn náà ló ń rà á ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ta nígboro wọ́n wá sọ pátì náà tì náà ti ń kó wá mélòó lẹ́ ń kó wá nǹkan tá à ń ṣe fúnra wa tó wa gbà tó yẹ páwa náà oníjẹkújẹ ni wá ẹ máa wo gbogbo àwọn ètò tí mo ti ṣe sẹ́yìn lórí àwọn nǹkan ọ̀gbìn òun mo yẹn sọ fún wa pé ẹ jẹ́ káwa náà ká empower ara wa bí àwọn olóṣèlú ò bá ṣe é tí wọ́n ṣe tí wọ́n bó ṣe wù wọ́n àwa náà ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n bá ti ń dá oko ẹ má wò bísínẹ́sì ńlá ni ibi tí wọ́n bá ti ń ta tòmátò ìwọ lọ síbẹ̀ rà á kó o sí mọ́tò lọ́ máa tà fáwọn Yorùbá ẹgbẹ́ ẹ má tà lọ iye báyìí tí mo bá fi lè bá yín tí mo rányàn wá tẹ̀ tà ní kinní fún un torí pé àwọn kan tà bẹ́ẹ̀ ó máa léwu o bẹ́ẹ̀ ṣe máa ṣe títí tí ọ̀rọ̀ tí à ń sọ tí a fi wí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àwọn Fúlàní máa mọ̀ pé àwọn kò yẹ àwọn káwọn ṣe kinní mọ́ lọ́jà máa fi wálẹ̀
ẹ má rò pé ẹ máa sọ́ọ̀tì, ẹ jẹ́ kí wọ́n ṣe tiwọn káwa náà ṣe tiwa. Ẹ jẹ́ ká kó nǹkan yìí ká kó lọ, tá a bá kó débẹ̀, tá a bá débi tá à ń sọ yìí tó yẹ pé a ti ra àwọn nǹkan àbójá iṣu ni ìwọ fẹ́ máa kó raṣu tó pọ̀ kó lọ fáwọn Yorùbá àwọn alátúntà kan wọ́n máa tún tà. Bó jẹ́ pínísí lórí àtò ti yọ owó mọ́tò kúrò ó tú ẹ̀ sọ fún wọn kán má tà lọ́wọ́n, torí o máa rán yẹn wá tí wọ́n bá fẹ́ wọ́n fẹ́ irú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ sí i. Bẹ́ẹ̀ ni àwọn tó wá ń gbin oko náà ẹ máa sọ fáwọn náà pé kí wọ́n dẹwọ́ ẹ̀ wálẹ̀ kán má àwọn èyí ti wà fún rírà. Bẹ́ẹ̀ náà lẹ́tùn máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn nǹkan tí ó lè máa yá wọn láti máa fi gbìn kan gbogbo gbà láti máa fún wọn nímọ̀ràn. Tá a bá ṣe gbọ́ àwọn nǹkan yìí ibi tí ò bá tó bá yẹ pé àsìkò tí wọ́n ń gbin oko tí oko ò lè jáde that's ìgbà ẹ̀rùn, ẹ jẹ́ ká gbẹ́ bọ́ọ̀ fún wọn kó yẹ pé àtìgbà ẹ̀rùn àtìgbà òjò táwọn bá lé páìpù yẹn lọ kò ní sí nǹkan tí ò ní lè yọ lásìkò tí gbogbo rẹ̀ bá ń tutù tó rin. Ẹ gbọ́ tí gbogbo ẹ̀ rin, gbogbo àwọn nǹkan yìí la gbúdọ̀ ṣe kinní lé lórí torí gbogbo àwọn nǹkan yìí jẹ́ nǹkan ìbànújẹ́. Àwọn nǹkan yìí nǹkan tí ó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nínú ni. Torí pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kí Ọlọ́run ọba aláàánú mú kí Mr. Yusuf kó ṣàánú fún wa. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rò. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ reality. Àwa ń sọ à ń wí à ń kọ́ wọ́n parẹ́ à ń kọ́ wọ́n parẹ́ à ń kọ́ wọ́n parẹ́. Ẹ̀yin ti gbàgbé tọ́lọ́run Elédùmarè bá kọ tẹ́nìkan parẹ́, èyí tọ́lọ́run bá kọ ẹnìkan ò lè rí kankan parẹ́ ńbẹ̀ mọ́. Wàá máa gbìyànjú ni bí ó bá ṣe parẹ́ ó máa hàn padà. Torí àwọn nǹkan yìí dífá fún wa láti rí i pé a lè máa wò ó kí orílẹ̀-èdè máa rí bó ṣe ń lọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lébi ń pa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú wọn ò dùn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń kanra lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ló wá dé tó jẹ́ pé a kàn wò àwa nǹkan ṣe wá lára a lè sọ̀rọ̀. Àwọn bí nǹkan ṣe ń lọ nílùú àwa dákẹ́. Gbogbo yẹn wá di pé kò sọ̀rọ̀ tí mo fẹ́ sọ, kò sí tí mo lè sọ, ẹ má mi ìfẹ́ kú, mi ò fẹ́ ṣe gbá kan. Ǹjẹ́ ṣé tó kàn nínú ayé nù? Ọ̀rọ̀ mi ò yé yín, ṣé tó kàn nínú kíni tó kàn nínú ayé nù? Gbogbo àwọn nǹkan yìí jẹ́ nǹkan tó jẹ́ pé ó yẹ kí gbogbo wa jọ gbájúmọ́ nínú ayé. Ó jẹ́ nǹkan tó yẹ ká jọ gbájúmọ́ nígbà gbogbo. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó yẹ kí gbogbo wa jọ máa mọ̀ pé kì í ṣe bó ṣe yẹ kó ṣe rí leléyìí. Gbogbo ẹ̀ òun náà ló jẹ́ wípé kí a máa tẹ̀síwájú nínú ìrìn àjò ayé tí è ṣeré rárá. A gbúdọ̀ mọ̀ wípé àsìkò tá a wà yìí Ọlọ́run ọba tó ní déédéé ọba tó lásìkò òun àfi òun nìkan ló lè gbà wálẹ̀. Òun nìkan ló lè ràn wá lọ́wọ́ nínú àwọn nǹkan tá à ń ṣe. Òun nìkan ló lè ràn wá lọ́wọ́ nínú àwọn nǹkan tá à ń ṣe o. Torí ẹ̀ bí ìlú ṣe lọ tí wọ́n pààyàn lọ́tùn pààyàn lósì, èmi sọ fún yín mo wá bí ìlú yìí mo fi ń ṣe àpèjúwe àwọn kọ́ńtírì tó ń jà lọ́wọ́. Ẹ rí bó ṣe ń ṣẹlẹ̀, òpin ayé la wà o, tí èsè pé ìgbẹ̀yìn ayé náà la wà. Tí ogun tó fẹ́ ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ ibi tó máa dé o. Níṣẹ́ ló ń le sí i ló ń le sí i ló ń le sí i. Ẹ wo ẹ̀mí ènìyàn tó ti sọnù. Ibi wẹ́rẹ̀wẹ̀rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà ní o. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ léléyìí o ní Nàìjíríà yìí, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn. Tí ẹ bá lọ wo history wọn nígbà tó di pé kinní kan máa rán yẹn kan máa pè mẹ́ta yẹn mẹ́rin kinní kan lénìí. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní o tíjọba ò gbájúmọ́. Tí iṣẹ́ fi wà nù tó wà, táwọn yẹn náà fi wà níbi tó wà. Àwọn British tẹ́lẹ̀ gbọ́kànlé yìí
báyìí ni wọ́n ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni wọ́n ibi tí wọ́n bá ti ń jẹná mọ́ gbogbo àwọn nǹkan tó yẹ kí gbogbo wa fi tẹ̀síwájú ẹ gbọ́kànlá Amẹ́ríkà ẹ gbọ́kànlá British ẹ mọ̀ pé ibi tí wọn ò bá rí jẹ́ ń bẹ̀ wọ́n ní máa sọ pé àwọn ṣe gbá ẹ máa lọ kò sí kankan ẹ̀yin náà bíùdì orílẹ̀-èdè yín ẹ dá dúró tẹ́ ẹ bá lè fẹ́ dá dúró ẹ jọ̀ọ́ wọ́n máa pa yín torí pé wọ́n rí nǹkan bẹ́ẹ̀ àbí ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká dúró dédé ẹ jẹ́ ká lè tẹ̀síwájú nínú ayé ẹ jẹ́ ká lè mọ̀ pé ibi tá à ń lọ ọ̀nà ni gbogbo ogun tó ń ṣẹlẹ̀ yìí ní Israel àti Palestine ó jẹ́ ogun tó yẹ pé ó bani lọ́kàn jẹ́ tínú àwa yóò dùn ó jẹ́ torí pé àwọn ìjọba tí wọ́n jẹ́ gbogbo orílẹ̀-èdè wọ́n láàánú àwọn mẹ̀kúnnù tó ń fara gbá ìgbà táwọn ò ti fara gbá ìgbà tó gùn yìí ti ń ṣẹlẹ̀ ẹ máa ti ráwọn pírẹsidẹ́ǹtì wọn kọ̀ọ̀kan wọ́n á ti kó ọmọ tiwọn wọ́n á ti kó kúrò lórílẹ̀-èdè wọn àwọn ẹni tí wọ́n wá ń fara gbá yìí ó máa jẹ́ àwọn ẹni tó yẹ pé ọwọ́ wọn ò gbé pẹ́lì àwọn tí ò jẹ́ kankan nú ayé àwọn ló máa fara gbá nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tẹ́ bá wo ensars ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ìyá àwọn tó jẹ́ lórí wa wọ́n ti ń sá lọ abroad wọ́n ní part 2 àwọn ní part 2 àwa part 1 la ní tó bá ṣẹlẹ̀ níbo la fẹ́ sá lọ gbogbo àwọn nǹkan yìí ló yẹ kájọ dìmú ní sísísí ló yẹ kájọ gbámú pé kí ló ń ṣẹlẹ̀ kí ló fà á tó jẹ́ pé àwọn olórí wa àfi káwọn sá lọ làwọn mọ̀ àwọn olórí wa àfi kó jẹ́ pé káwọn dá wàhálà alẹ́ tán kí wọ́n sá lọ àwọn ló fowó ara wọn fa nǹkan tí ò yẹ kó dáa torí àwọn fi sọ fún pé president Russia níbo ni àwọn ọmọ ẹ̀ wà àwọn tó jẹ́ sẹ́nìtì wọn níbo làwọn ọmọ wọn wà o sẹ́lù yẹn náà wà àwọn tí wọ́n fi ń rúgbó lẹ́nìí níbẹ̀ yẹn tí wọ́n fẹ̀mí ara wọn ṣòfò ǹjẹ́ sọ́mọ wọn ni àwọn kílópa àbí Palestine náà tí àwọn ọmọ tó jó lórí ìlú wọn tí wọ́n tì wọ́n níbo ni àwọn ọmọ wọn wà ẹ má jẹ́ ká wà adapt gbogbo àwọn olórí wa tá à ń tẹ̀lé níbo làwọn ọmọ wọn wà we are suffering àwọn yìí ò mọ̀ bóyá Nàìjíríà lè àbí ò lè ó bá bàjẹ́ fún mẹ̀kúnnù kó bàjẹ́ fún wọn kò kàn wọ́n kò rá wọn ayé mẹ̀kúnnù ò bá àrùn jákujàku kò rá nǹkan tẹ́ bá ti sọ wọ́n gbọ́dọ̀ ṣe náà ni ǹjẹ́ sá rorí sí ǹjẹ́ sá ṣe làákàì lórí ẹ̀ ǹjẹ́ báwo la ṣe mọ̀ wípé sí nǹkan tá a máa tẹ̀lé lélẹ́yìí gbogbo àwọn nǹkan yìí ó yẹ kó jẹ́ nǹkan tí a máa ronú lé lórí gbogbo àwọn nǹkan yìí ó yẹ kó gbé wa wípé ká lè máa mọ̀ pé kí la máa fi tẹ̀síwájú nú ayé orílẹ̀-èdè mẹ́hẹ̀ à ń pariwo à ń dunnú à ń pàtẹ́wọ́ àmọ̀jú ká gbalé ọtí lọ ká jókòó síbẹ̀ owó ẹ̀mọ́ yìí tán ta bí à ń sìn 1000 ẹ dáhùn àwọn ká ẹ̀dẹ̀ tún pẹ̀lú bí òye sówó wọ́n á jókòó wá yọkùn síbẹ̀ o tí wọ́n bá yọkùn síbẹ̀ ẹ gbọ́ mi yé wọ́n á jókòó tẹ́tẹ́rẹ́ wọ́n á yọkùn sí i wọ́n á máa mú ṣé bí wọ́n ń tà àwọn ọlọ́tí kan ṣé bí wọ́n ń tà tẹ́lẹ̀ náà ṣe ń tà ń sìn sí náà wọ́n ń lówó yẹn mo wo program kan tọmọ kan tó máa sábà ta mọ́tò tó máa bá wọn polówó mọ́tò báyìí orúkọ ẹ ti sápá mi lórí tó lọ sí Àbújá lẹ́nu bóyá last month àbí last 2 months tó gbé ẹja ẹyọ kan sókè tó ní kinní kan $1 million àbí àbélò 2 million naira àbí 3 million naira ni wọ́n tẹ ẹja ẹyọ kan wọ́n máa yọ róòsì ẹja ẹyọ kan lásán tí wọ́n abẹ́ róòsì ẹ̀ ní club ẹ gbọ́ tó ní gan kí ló pọ̀ Sódógún club ní àbí kíní kó pè Àbújá ẹni tó bá mọ̀ tó bá epo ti wo fídíò yẹn ó máa jẹ́rìí sọ̀rọ̀ yẹn àwọn òwò ló ná hòtẹ́ẹ̀ yẹn àwọn òwò ló ná ilé ìsinmi yẹn ilé ìgbafẹ́ yẹn àwọn òwò ló ná àwọn olórí burúkú tí wọ́n wà ní àòsì yìí náà ló ná bẹ́ẹ̀ àwọn ló lọ ń jẹja 2 million 3 million ẹgẹyọ kan gbọ́ ẹjọ́ ṣé wọ́n rántí yín ìgbà tẹ́yìn bá jòkó ẹja níjòkó ẹ̀ kan ẹja 3 million níjòkó ẹ̀ kan 2.something million níjòkó ẹ̀ kan ǹjẹ́ sá ṣe làákàì sórí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn ò ronú lé lórí
torí ẹ̀ mo fi ń pe gbogbo wa lọ́tùn lósì pé ẹ jẹ́ ká mọ tá à ń ṣe, ẹ jẹ́ ká ronú lé nǹkan tá à ń ṣe lórí, ẹ jẹ́ ká farabalẹ̀ ká lè mọ̀ pé bó ṣe lọ leléyìí. Nígbà tí mò ń sọ yìí ẹjẹ ẹyọ kan kò jù báyìí lọ, ẹjẹ kò jù báyìí lọ tí wọ́n pè ní 3 million 2 point something million. ẹ gbọ́ ìjókòó ẹ̀kan náà gbé síwájú ẹ̀ níbo náà ti rí owó yẹn. wọ́n dẹ̀ láwọn sẹ́nìtì náà ná bẹ́ẹ̀, àwọn olówó wa yìí náà kó lọ síbẹ̀. ẹjọ́ torí Ọlọ́run níbi táwọn mẹ̀kúnnù ti ń jẹ́yà ẹ wá lẹ́ ń pín palliative olórí burúkú tó jẹ́ pé báàgì kékeré lẹ́ẹ̀ma ní bí street mélòó kan kí wọ́n pín 2000 houses ló máa wà ń bẹ̀ àbí 500 houses. ṣé ẹ mọ iye èèyàn tó ń gbé nínú ilé náà? mo padà lọ sógun state kátó wá ẹ wá lọ wo fídíò àwọn ti north, ẹ wò bí ọdẹ kálukú gbé báyìí kọ̀ọ̀kan sórí tí wọ́n pọ̀ bí ilẹ̀ bí ẹni. èwo ni wọ́n gbé fún yín? ẹ rí i pé ẹ̀yin tẹ́ jẹ́ ìjọba wa ẹ ṣe làákà ẹ̀ tọ́jú ilé, ìtàlẹ̀ ń tọ́jú. ṣé láìsí tẹlẹfẹ́ tà láyé Buhari tí wọ́n ń kójọ tó ga sóhun nìyẹn? ǹjẹ́ ṣe ra tíǹkì lé lórí? ǹjẹ́ sá ronú lé lórí? gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ wò ó, ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ jòkó lé lórí pé nǹkan tí àwọn ìjọba wa ń ṣe nǹkan tí ò bójú mu ni. báyẹn wọ́n gbúdọ̀ lọ síbẹ̀ kí wọ́n lọ kí nǹkan àwọn kókó wà tí àwọn èèyàn ò mọ̀ tí ó yẹ kí ìjọba fún wa rẹ̀ kó ṣe, tí ó bá yẹ pé àwọn náà máa lọ síbẹ̀. torí pé gẹ́gẹ́ bí nínú ọ̀rọ̀ tí bọ̀bọ́ yẹn sọ, tí mo bá rí fídíò yẹn máa padà tún sọ sílé. ẹ jẹ́ ẹyọ kan 2 point something million. bọ̀bọ́ yẹn báyìí ó slender tó máa ń sábà polówó mọ́tò tó máa ń àwọn Mercedes oríṣiríṣi àwọn Benz. ẹni bá rántí orúkọ ẹ̀ lè bá mi send ẹ̀. ó máa polówó mọ́tò small boy báyìí ni. òun ló lọ bá wọn Salvat ní Àbújá tó lọ bá wọn polówó tẹ ó polówó ẹja yẹn tó lówó tẹ kán fi ralẹ̀. ó ọmọ òun náà sọ ẹ dáhùn. I need to think ìgbà tí àwọn kan bá ń fi 2 million tí wọ́n bá fi ń jẹun. ẹ gbọ́ tí wọ́n bá fi ń jẹun kí lẹ fẹ́ rí sí i? gbogbo àwọn nǹkan yìí ó yẹ ká farabalẹ̀ lé lórí. oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ó yẹ ká mọ̀ pé kété bó ṣe yẹ kó ṣe máa rí nìyẹn. àwọn nǹkan yìí a gbúdọ̀ rí sí i. nígbà tí ebi pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí yà ń jẹ àwọn èèyàn wọ́n ní sìmẹ́ǹtì máa wálẹ̀. ẹ sọ pé sìmẹ́ǹtì ti wálẹ̀ o. on the 5 lẹ dá on the 5 pé àrí sìmẹ́ǹtì kó wálẹ̀. kí ló ń wálẹ̀? Nàìjíríà tó máa ṣòfin tó máa yí òfin yẹn padà láàrin ìṣẹ́jú méjì. àwọn gẹ́gẹ́ ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni tó máa kọ́kọ́ rúfin. ìlú wa ń rúdurùdu tó wọ́n jíyàn gbé wádìí ṣèwádìí jáde lé lórí. adẹ̀ láti ní bàbá wa kan tó ti wà ń bẹ̀. ẹ máa ṣeun gan bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ náà ni a wà ń bẹ̀ àbí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ ẹ̀yin náà wà nù wọn. ẹ gbọ́ mi yé? torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì wà tí ò yé wọn. ẹlòmíà sọ̀rọ̀ torí pé tó ń rí jẹ àbí tó ń rí mu nínú ẹ̀ wọ́n á sọ. òtítọ́ ọ̀rọ̀ tí wọn ò ní àbí òtítọ́ ọ̀rọ̀ tí wọn ò gbọ́ tí wọn ò ṣe kinní lé lórí tó yẹ pé láti sòtítọ́ ọ̀rọ̀ àti torí pé sílẹ̀ méjì tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ló máa jẹ́ kí wọ́n máa sọ̀sọ́kúsọ. torí ẹ̀mí ṣe kí n fẹ́ dá sí ọ̀rọ̀ comment sometime. kéde gbogbo èèyàn ló ní ọpọlọ láti gbọ́ wáyé. ẹnìkan máa wà bias lé lórí, ẹnìkan máa àgèsì ẹ̀, ẹnìkan àwọn èèyàn àwọn kò ní àgèsì ẹ̀ ni. bó ṣe kọ́rọ̀ ayé ṣe rí náà nìyẹn. ibi tí òǹkálùkù bá darí kọ bẹ̀. ẹjẹ́ tó bá tásìkò kan gbogbo yín máa padà tó darí kọ sójú kan náà. torí pé kò tí kùn ẹ́ ìnira tó kan ẹnìkan Ọlọ́run á jẹ́ kó kan ẹ̀yin náà o. gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí mọ kó bàjẹ́ ìnira tó ń kan ẹnìkan lọ́wọ́lọ́wọ́
Ọlọ́run á jẹ́ kó kan ẹ̀yin náà. Àwọn ò sọ pé kó má sàn torí bàbá wa ni àní kó má wà lórí oyè tó wà àdẹ̀wà gẹ̀ẹ́sì ẹ̀ kẹ́ ẹ lọ ronú sí dáadáa kò kàn wá. Àwa ń sọ tiwa ni pé kó mójútó ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kọ́rẹ́ ẹ má dàbí ẹni tó fẹnu wíńjọ́ kìíní àná tí ò ṣe o àbí tí wọ́n ń di ọwọ́ ẹ̀ mú tí wọ́n jẹ́ kó ṣe. Àwa sọ̀rọ̀ ẹ ní bá wa sọ tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ tó yẹ pé ẹ mọ̀ pé báyìí ló ṣe lọ. Ǹjẹ́ sẹ́yìn tẹ́ wà pé ká máa ṣe fàájì débi pé ẹ máa jẹ ẹja ẹyọ kan 3 million 3 point something million 2 million 2 point something million ẹja ẹyọ kan. A nílùú ń dàrú ẹ̀yin máa wà níbi tẹ́tí ń ṣe fàájì gbà tó yẹ pé wọ́n ti fi paper bag wọ́n ti fi kó bóyá billions of naira and dollar wọ́n ti fi kó jáde tá a ronú sí. Àwí ẹ̀ ní jẹ́ ká sọ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ reality ká bára wa sọ ní tó ń dùn àwọn mẹ̀kúnnù lọ́wọ́lọ́wọ́. Àwọn èèyàn wọ́n ń fara mọ́ wọ́n ń dọ́gbọ́n fi ewé mọ́ wọ́n ń daṣọ bo nǹkan tó ń ṣe wọ́n lábẹ́ aṣọ. Ẹlòmíì ò rí tààrọ̀ jẹ mọ́ dèkòdèkò tó máa jẹ tọ̀sán alẹ́ nìkan ni ẹ̀kan ló ń jẹ èdè ìsìn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ní ọmọ mi sọ yóò sí mọ́ tó bá ti jẹun lẹ́ẹ̀mejì lójúmọ́ tẹ́lẹ̀ mẹ́ta ni àbẹ́mẹ́rin but now níbo ló ti bẹ̀rẹ̀ méjì jẹ lọ́dọ̀ àwọn mẹ̀kúnnù. Ẹlòmíì gan ò jẹun omi ló mu díjọ́ kejì kí la fẹ́ máa parọ́ fúnra wa fún. Nǹkan tí mo mọ̀ nǹkan tí mo experience mò ń sọ fún yín. Àwa bára wa sọ ẹ̀yin nǹkan ò ní mọ̀ wípé in tó ń ṣẹlẹ̀ káàkiri atẹ́gùn tó ń jáyé ó lágbára. Ṣé nǹkan tí àwọn olówó mi ń fowó rà tó jẹ́ pé wọ́n wà lórí òótọ́ sóhun ló ń fowó rà nísìn ṣe ò bó dùn mọ́ wọn nú. Àwa sọ fún yẹn bí tí wọ́n cost gbogbo nǹkan tó ń lọ ó jẹ́ kó rí Fúlàní àwọn nìkan ló ń jọrọ gbogbo nǹkan jù. Ẹ lọ ṣe béèrè nígbà tí nǹkan ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò mọ̀ tó ń jẹ́ Fúlàní o nínú owó tẹ̀tẹ̀ táwa gbọ́ òun ni Haúsá táwa mọ̀ Haúsá Ìgbò Yorùbá Wàsóbíà ẹ gbọ́ wọ́n gbọ́ ìjọba sẹ́yìn gbọ́ wọn Haúsá mọ́ kí ló ń jẹ́ Haúsá mọ́. Fúlàní ti replace wọn àwọn àjòjì àwọn ló ní power àwọn ló ní kankan àwọn ló di owner of Nigeria. Àwọn bá gbogbo yín sọ à ń bá yín sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ à ń bá yín sọ tó jẹ́ pé ẹ jẹ́ ká bá mọ̀ wípé bí ó ṣe ń lọ yìí kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn. Mo kí bàbá mi Àlàó mo kí yín Tìjání torí àwọn nǹkan yìí tó ń ṣẹlẹ̀ káàkiri nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ ni àwọn nǹkan tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ ni ìnira táwọn ẹlòmíín wà lọ́wọ́lọ́wọ́ yìí ó lágbára ju tara ẹ̀ lọ ní ibi tí ìlú tí ò ti sáàbò tí ò sí kankan tí a wá ń sọ reality lórí ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé gbogbo wa dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni bọ́ a máa róòtítọ́ àní sọ a máa rí ibi tí ọ̀rọ̀ ń lọ àní wí àfi ká máa pẹ́pẹ́ ká máa parọ́. Èmi ṣe pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́ ní Ìwérelé in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ tẹ́ lọ́wọ́ nǹkan ṣe sí wọ́n gbúdọ̀ lọ o wọ́n ti pa mí méjì o Nàìjíríà mi ní o fìjìláńtẹ́ Nàìjíríà fìjìláńtẹ́ ni o ǹjẹ́ kí lẹ rí ṣe sí o. Wọ́n jíyàn gbé wọ́n ṣe gbogbo ẹ̀ but tó bá jẹ́ ordinary civilians ẹ máa mọ̀ pé ìṣọwọ́ tìtì wọn kò ní dá o. Níbo náà ti ń rí irinṣẹ́ tí wọ́n ń lò níbo náà ti ń rí àwọn wo ló ń gbé fún wọn láwọn Fúlàní yìí níbo ẹ̀dẹ̀ ń mú wọn lójoojúmọ́ ẹ̀ ń mú wọn láyé tó yẹ pé ẹ̀ ń sọ wọn lórí tv pé tí wọ́n dẹ̀ sọ pé àwọn ń gbé àwọn kó wọlé báwo náà ṣe ń kó wọ bọ́dà. Báwo ni wọ́n ṣe ń kó irinṣẹ́ wọ bọ́dà níbo náà ti ń rí AK-47 níbo náà ti ń rí àwọn ráìfù oríṣiríṣi ẹ gbọ́ mi níbo náà ti ń rí àwọn ìbọn àgbákò àwọn ìbọn tó jẹ́ pé la ilaha illallah
níbo náà ti ń rí àwọn wo ló wà nídìí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ bára wa sọ tó fi jẹ́ pé wọ́n ti wá gbalẹ̀ kankan wọ́n fẹ́ gbalẹ̀ yìí mọ́ wa lọ́wọ́ ǹjẹ́ ṣé tá máa wò nìyẹn tí gbogbo ẹ máa fi rí rúdurùdu àbí rádaràda gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ ká sọ lé lórí torí wípé àjọ nílẹ̀ máa wò bẹ́ẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀ o àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò yẹ kó máa ṣẹlẹ̀ ẹ bá mi béèrè o tí ò bá lówó àwọn ìjọba nínú o báwo náà ṣe di pé wọ́n kó irinṣẹ́ wọ orílẹ̀-èdè wa wọ́n kó nǹkan ìjà olóró wọ orílẹ̀-èdè wa títí tó máa di pé wọ́n kàn máa fi kọ́ dojú wọ́n ti ń dájú jọ ìjà kọ wá ìgbà kan náà já wọ́n lọ àtáàkì train wọ́n àtáàkì plane tí wọ́n já plane bọ́ ẹ dáhùn ṣé kò rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ń gbẹ́yàn lóríṣiríṣi bí wọ́n ṣe ń gbé ọba náà ń gbé àwọn èèyàn níláńlá kọ̀ọ̀kan náà ìgbẹ̀yìn àwọn ọmọ T-boy girls kí ni ìgbẹ̀yìn wọn lé ní kí là ní ronú fún ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ àwa máa sọ̀rọ̀ ẹ ní kàkú mọ́ gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká rò dáadáa ẹ jẹ́ ká mọ tá à ń ṣe ẹ wá di pé ẹ ń pa wá lára ẹ mọ̀ pé àwọn mẹ̀kúnnù lẹ̀ ń pa lára èyí ti bìlí pé tógun bá tiẹ̀ ti ṣẹlẹ̀ o àyẹ̀ ń sá lọ ni ọlọ́run á fún yín ṣe o ẹ gbọ́ ẹ máa sá lọ èmi mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ bá sá lọ nígbà tó bá ṣẹlẹ̀ àtibọ̀tán yín ò ní dáa tó bá yẹ pé orílẹ̀-èdè wa yanjú ni gbogbo àwọn tó wà ní abroad wọn ní lọ sọ́hùn orílẹ̀-èdè wa tí ò dáa òun náà ṣe lọ lókàlùkù ṣe ń travel tẹ bá mọ iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń ṣe ó ń ṣiṣẹ́ kárakára bẹ́ẹ̀ lòmíì ṣe ń fọ tọ́lẹ̀tì ló ṣe ń fọpò ẹlòmíì ìyá àgbàlagbà ló ń tọ́jú ẹlòmíì ònulẹ̀ ni ẹlòmíì ń gbálẹ̀ ni ẹlòmíì nǹkan tí ò kẹ́ bá nídìí ọmọ ẹlòmíì náà ń bà nǹkan tí ó yẹ ká bá nídìí ibi tí ọmọ ẹlòmíì wà ló wà tí ó gbọ́ àwọn nǹkan yẹn sí nǹkan tó tẹ́ wa lọ́rùn nìyẹn nǹkan tó yẹ ká máa ṣe nìyẹn ni gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ ká fi ṣàkíyèsí fúnra wa ẹ jọ̀ọ́ bá mi sí ètò ìkó kan bàbá Bọ́lá Ahmed Tinubu lára o kan wà àtúnṣe sí ẹ jẹ́ kó kan Ṣèyí Tinubu lára ẹ jẹ́ kó kan Olúrẹ̀mí Tinubu lára o ẹ jẹ́ kó bá mi kan gbogbo wọn kí wọ́n lè mọ̀ pé tó ń ṣẹlẹ̀ Nàìjíríà kò bójú mu o gbogbo wa ó ti ń sú wa ẹ sọ kí wọ́n jáde kẹjẹ kájọ lọ máa ṣe interview kiri kẹwà wo 100% èèyàn ẹ máa rí 100 kìí ṣe pé 99% nínú ẹ máa dùn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ ó máa pé 100% tí ò ní sẹ́yọ̀ kan tó máa wà pé ó support wọn unless ẹ bá lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tó ń lù àwọn Fúlàní gan sí wọ́n ṣépè pé bàbá torí kó jẹ́ pé Yorùbá ló wà mẹ́ẹ̀ náà ṣe ṣépè wá kí ló ń ṣe wá kí ló ń ṣe wá a wà bá ọ̀rọ̀ wa sòtítọ́ ọ̀rọ̀ à nígbọ́ bàbá wíyàkú bá wíyàkú ẹ̀yin ti gbàgbé péjọ́ kan la máa lọ ni àbá kan ló sọ pé gbogbo ọjọ́ gbogbo bó ṣe lọ́lá tó gbogbo bó ṣe níyì tó gbogbo bó ṣe jẹ́ nǹkan tó nú ayé wàá mọ́tà níjọ́ kan wàá ṣe kí ni o wàá kú níjọ́ kan ni ẹ gbọ́ wàá kú níjọ́ kan ni kò sí bó ṣe fẹ́ ṣe é wàá lọ gbogbo nǹkan tó gbélé ayé ṣe gbogbo ọ̀rọ̀ tó gbélé ayé ṣe ọ̀gbẹ́ni ò lè gbé lọ òun ló máa fi ẹ́ lẹ̀ lọ ìwọ ló máa fi lẹ̀ lọ o torí pé nǹkan tá a fi ṣe ayé ó máa gbé ayé ni o nǹkan tó jẹ́ tayé máa ṣe kí ni ó máa gbé ayé ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ tayé èèyàn nu ẹranko ni ẹja ni kò yẹ ṣe tayé ó máa fàyè lẹ̀ lọ even igi kì í ṣe tayé o ó máa fàyè lẹ̀ lọ ni o kẹ́ máa gbọ́ gbogbo tó jẹ́ tayé ló máa jẹ́ tayé o èyí tí ò jẹ́ tayé ni ò ní jẹ́ tayé mọ́ o àṣírí ni gbogbo pé mo wà nípò ńláńlá èmi mo jọ́ lọ́gàá jù èmi mo ṣe gbá kan jù wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́dí láìlà àìlàhùwà wàláhì wàá fàyè sílẹ̀ ńjọ́ kan ni
gbogbo owó sọ̀rọ̀sọ̀rọ̀ tó mọ ọ̀rọ̀ sọ dáadáa náà gbogbo yín pátápátá gbogbo wa ìjọ kan náà á lọ náà ni sáyà mọ́tò á fàyè yìí lẹ̀ lọ ni. á ṣe kí ni o á fi ayé yìí lẹ̀ lọ ni tó di dandan ká fi ayé yìí sílẹ̀ lọ nínú ayé láì ṣe pé bóyá àbí nǹkan kan ẹ jẹ́ ká jọ wò ó ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó kilẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe kókó nínú ayé ni o a lè máa wò ó níran ká má sọ lé lórí ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ a kàn lè dákẹ́ kó wá jẹ́ pé àbí nǹkan kan mo kí ọ̀gá mi máa bí ẹ káàbọ̀ sórí ètò gbogbo àwọn nǹkan yìí tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ìwérélé débi pé àwọn Fúlàní wọ́n á pa olóko lẹ́yìn ìgbà tó ti gbé ẹjọ́ lọ station tó ti láwọn máa fún lówó wọ́n lé àǹbù sílẹ̀ fún ǹjẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ òun ni fọ́sùn tí mo play fún yín lẹ́ẹ̀kan wọ́n pa àbúrò tó tún fẹ́ lọ gbé òkú ẹ̀gbẹ́ wọ́n tún yìnbọn fóun náà ìgbà tí wọ́n máa fi lọ síbẹ̀ ẹ jẹ́ sọ fún yín o àmì méjì náà pa o pẹ̀lú fìjìláńtì ẹyọ kan ǹjẹ́ sí ẹ̀kan yìí nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lèmi sọ fún yín yẹn tí wọ́n ń fèsì lọ́wọ́lọ́wọ́ lọ́hùn ṣé gbogbo àwọn nǹkan yìí ǹjẹ́ sí nǹkan tá a máa wò léléyìí ọ̀rọ̀ ẹ̀yìn lọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fi pa àmì méjì nínú igbó àwọn Fúlàní ẹ ti jókòó lóko ọ̀rẹ́dì wọ́n ti gbé yín lọ sí police station ẹ ti jọ agreement bẹ́ẹ̀ ti fẹ́ máa sanwó kólókó padà sóko ẹ lọ lé àǹbùsì dé ẹ pa ẹ tún yìnbọn bá burú ẹ nígbà tó fẹ́ gbókó ẹ̀gbọ́n ẹ̀ ìgbà tẹ́ máa fi sí àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn tó débẹ̀ kán bọ́lẹ̀ lórí kinní báyìí ìbọn náà fi pàdé wọn kà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  wọ́n lé wọn ẹ dá mi lóhùn níbo náà ti rí ìbọn níbo ni wọ́n ti rí ìbọn àwọn òwò ló kòbọ̀ fún wọn tí ò bá ṣe pé ṣe bí bọ́dà náà kò gbà àwọn òwò ló wà ń bọ́dà àwọn òwò ló wà ń jẹ́ kí mọ̀ tí wọ́n fi kó àdúrù bọn bàtàbàtà tí wọ́n fi kó wọ orílẹ̀-èdè wa tó yẹ pé wọ́n fi wá ṣe sùtá tí ò bá ní ọwọ́ àwọn ìjọba nínú ẹ̀yin ò mọ̀ pé ó ní ọwọ́ ìjọba nínú ni torí ẹ̀ ni mo fi ń pariwo ní gbogbo ìgbà fún gbogbo wa kí ni àwọn ìjọba ń wò kí ló ń ṣẹlẹ̀ gangan ní orílẹ̀-èdè wa tó fi wípé àwọn aráabí máa wọlé wọ́n máa àtàkì àwọn èèyàn wọ́n máa gbéyàn pa wọ́n máa kidnap àwọn èèyàn ẹ wá di pé gbogbo ohun tó yẹ ká ṣe wọn à ṣe é torí àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ bànújẹ́ fún mi ọ̀rọ̀ tó jẹ́ kó ń bà mí nínú jẹ́ gan ni tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ irú orílẹ̀-èdè wo leléyìí débi pé ìnira ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn á lè lọ dáko mọ́ o mo kí yín Mr. Adéwálé mo kí yín honorable torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wà táwọn èèyàn ò mọ̀ nínú ayé wípé àwọn nǹkan tá à ń ṣe yìí nǹkan tí ò bójú mu ni ẹ jẹ́ kí gbogbo wa sọ̀rọ̀ síta ẹ má máa sọgbọ́n máa lo style pé kò kàn mí kinní kan tí mo bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ síta tí orílẹ̀-èdè yóò bá ṣe mọ́ kí wọ́n fi ọ̀bẹ pín kán sọ di kéèkì tí wọn ò bá rí yanjú ẹ jẹ́ kán fọ̀bẹ pín torí ẹ̀ mo jẹ́ sọ fún pé mo fi ọ̀rọ̀ Israeli àti Palestine tí mo fi ṣe àpèjúwe pé ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ ní Israel nígbà yẹn leléyìí o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Israel nígbà yẹn òun leléyìí a nídìí àti sọ̀rọ̀ lé lórí tọ́rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká mọ tá à ń ṣe lé lórí o torí bó ṣe ń lọ yìí ó ń jẹ́ ọ̀rọ̀ bànújẹ́ ó ń jẹ́ ọ̀rọ̀ tí ò yẹ kí gbogbo wa kákàn máa wò kákàn dákẹ́ lé lórí. nínú a lè máa wò ó lọ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí wọ́n kó nǹkan ìjà olóró wọlé lóríṣiríṣi wọ́n kó gbogbo ẹ̀ wọlé kí la rí sọ sí wọ́n ní sìmẹ́ǹtì tó ẹjọ́ gbogbo ẹ̀yin aráalé mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ sí i ẹ̀jẹ̀ lónìí sìmẹ́ǹtì lọ́dọ̀ yín báyìí torí wọ́n ló máa wálẹ̀ lọ́ndì 5 tó kọjá yìí
mi hàn bóyá ó dẹ̀ ti wálẹ̀ lọ́dọ̀ yín tí ó ti wálẹ̀ lọ́dọ̀ tiwa ẹjọ́ èló ni sìmẹ́ǹtì lọ́dọ̀ yín o èló ni ráìsì dìríkà kan lọ́dọ̀ yín ẹjọ́ ẹ máa bá mi sọ ẹjọ́ ẹ jẹ́ kí n máa mọ̀ èló ni ke gàrí kan bí dìríkà gàrí kan èló ni èló la ta ike kan àbápẹ̀rẹ̀ èló ni báàgì ráìsì lọ́dọ̀ yín ká tó sọ dìríkà náà sìmẹ́ǹtì tẹ́ wá ń sọ yìí ǹjẹ́ tó ti wálẹ̀ ẹjọ́ ẹ bá mi ẹ dá mi lóhùn lé lórí tó bá ṣe pé ó ti wálẹ̀ lórí ẹ̀ kájọ sọ kájọ gbé yẹ̀wò adẹ̀lẹ̀ wà lórílẹ̀‐èdè ẹ wá lẹ́yìn increase salary ǹjẹ́ sí ẹ̀rẹ̀ nìkan kan lọ́wọ́ o wàláì ẹ̀rẹ̀ nìkan kan lọ́wọ́ àwọn tẹ́ increase wọn ni. mo kí yín bàbá mi mo kí yín Mr. Evatoni mo kí yín sáà ẹ ṣé gan púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ kí gbogbo wa dìde kájọ sọ̀rọ̀ lé lórí torí gbogbo ìgbà tí a bá ń sọ̀rọ̀ even àwọn èèyàn wò pé kí ló dé ṣé wọ́n irọ́ òótọ́ ọ̀rọ̀ àti àwọn findings táwa máa wá a dẹ̀ máa fìdí ẹ̀ múlẹ̀. gbogbo nǹkan yìí a gbúdọ̀ ṣe pé kí ni o a gbúdọ̀ múra lé lórí ẹ wo gbogbo mo máa ń sọ oúnjẹ nǹkan mi tó bá yẹ ká fi jẹun báyìí a ṣe máa fẹ́ fi ra dátà àtijọ́ àti múlé gan ó lágbára ìṣòro tó kálukú ń dájú kọ lórílẹ̀‐èdè yìí lágbára púpọ̀ ẹ̀yin ni ẹ wá wo gbogbo àwọn tó wà lábúrọ̀dù inú wọn ò dùn bí lè ṣe rí tó bá yẹ pé Nàìjíríà dáa ni tó dàbí ọ̀hún ni ibi ìbàyẹn náà máa wà gbogbo nǹkan wá ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ kó ṣe rí nìyẹn ẹ mọ̀ nira tá a wà ní irú ìjẹta ń sìn mi ò jẹun díjọ́ kejì torí pé kò sówó lọ́wọ́ mi mo dẹ̀ tún fi ṣe program ó lá pé wọ́n ti bùn mí dátà tí mo fi ṣe program eléyìí náà wọ́n fún mi dátà kan lánàá ni 1 gig ìṣẹ́jú mélòó ló máa fi tán ẹ dáhùn ta ló fẹ́ mọ tí mò ń faṣọ bù ta ló fẹ́ mọ tẹ́ ń faṣọ bù ṣé bórílẹ̀-èdè bó ṣe yẹ kó ṣe rí ló ṣe rí àbódìgbà tá a bá ń sọ síta àwọn nǹkan wá rí rúdurùdu gbogbo iṣẹ́ tá à ń ṣe kò wá bọ́ sí gbogbo nǹkan ò wá lọ bó ṣe yẹ kó lọ mọ́ ẹ dá mi lóhùn gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ mọ́ èyí iṣẹ́ àrígbà mọ́ èyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àríṣe mọ́ nínú ayé tó jẹ́ pé ìkan ò dẹ̀ dí kan lọ́wọ́ nígbà tá à ń ṣe náà olówó wa tó lówó lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá di pé kò sí but kí là wá ní dúpẹ́ fọ́lọ́run àwa ń dúpẹ́ fọ́lọ́run torí ẹ̀ ní ò jẹ́ ká pokùnso àbá gbé sniper jẹ o a sì máa tọrọ ká tó rí owó dátà ní street torí pé a fẹ́ kí àwọn èèyàn gbọ́ wa torí pé a fẹ́ káwọn èèyàn mọ tó ń lọ ǹjẹ́ ṣé nǹkan yẹn dùn mọ́ wa nínú bí ọ̀pọ̀lọpọ̀ mọ tá à ń go through àbí tí mò ń go through àbí ní gidi mo sọ ń jọ́ kan mo ní àwa náà fẹ́ set studio àwa fẹ́ set studio wa kí la ní kò sí sísítẹ́ẹ̀mù kò sí kíní kankan a kàn ń dọ́gbọ́n ẹ̀ ní pé káwa náà lè jẹ́ ká di standard bọ̀ orílẹ̀-èdè tá a wà gan ò fún wa láyè gbogbo nǹkan yìí báwo la ti fẹ́ rí ìgbà tí orílẹ̀-èdè tí ò wúlò tó báyìí pé báwọn èèyàn ṣe ń gbowó lórí Facebook ni làwa ń gbowó ni Nàìjíríà ò sínú àwọn orílẹ̀-èdè tí wọ́n monetize tí wọ́n máa fún lówó lórí Facebook kò sí tó jọ Nàìjíríà ò sí ń bẹ̀ ẹ lọ ṣèwádìí dáadáa ìgbà tí wọ́n mọ̀ pé orílẹ̀-èdè rẹ̀ dáradára ni tó mọ̀ pé orílẹ̀-èdè yẹpẹrẹ ni òun náà ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́ wọ́n mọ̀ pé orílẹ̀-èdè tí ò ṣe kinní ni òun ni o náà ṣe mọ̀ bẹ́ẹ̀ tí è ṣe ọ̀rọ̀ ẹnu ara wàláì ẹ jẹ́ ká bára wa sọ kì í ṣe ọ̀rọ̀ ẹnu wọ́n mọ̀ pé kì í ṣe orílẹ̀-èdè tí a lè máa sọ pé bóyá kinní kankan gbogbo àwọn èèyàn bìlì pé bóyá wọ́n ń gbowó lórí Facebook àbí wọ́n ń gba owó kinní kan irọ́ ńlá tó jurọ́ lọ Nàìjíríà àwọn ká kún orílẹ̀-èdè tó yanjú òun ni òjò síbẹ̀ ni ò jẹ́ kí Facebook táwa ń wà yìí sí òun ni ò jẹ́ kó lálùbáríkà
tó bá yẹ pé bó ṣe pé àwọn èèyàn ń follow yàn tí wọ́n ń tẹ̀lé tá a máa ní ẹ bá ṣe ẹ follow wa ẹ má bá ń gbowó o àwọn tó wà ní diaspora ń sìn orílẹ̀-èdè tó bá wà ló ń determine ó láwọn orílẹ̀-èdè tí wọ́n fẹ́ tí wọ́n mọ̀ pé corruption country tí wọ́n mọ̀ pé location 419 ni that's why ẹ bá believe ẹlòmíà believe pé bóyá wọ́n ń ṣe kinní kan gbogbo àwọn ọ̀gá mi máa bí owó kinní kan ìyànjú tí wọ́n ń gbà wọ́n ń gbìyànjú wọ́n fowó ara wọn ṣe tí wọ́n ń ṣe ni o wọ́n ń fowó ara wọn kì í pé wọ́n ń gbowó Facebook o ẹ má máa believe pé bóyá wọ́n ń gbowó Facebook irọ́ ò kò sí tó jọ o wọ́n ń gbowó kankan Facebook torí ẹlòmíì máa rí wa pa kan ṣàdédé wà ní Facebook sí àbá ń sọ̀rọ̀ àbí à ń ti gbá kan irọ́ o ó ní location ó ní ìlú ó ní agbègbè torí Nàìjíríà ò sínú ìlú tí wọ́n lè máa fún lówó tó bá yẹ pé àwa náà jẹ́ nǹkan ni torí ẹ̀ láti máa ń sọ pé ẹ jọ̀ọ́ ẹ support YouTube wa ẹ jọ̀ọ́ ẹ subscribe sí YouTube wa ẹ bá wa náà subscribe tó bá yẹ jẹ́ díẹ̀díẹ̀ pé a lè máa fi máa rí pé àrà data pé YouTube sì ẹ̀ tó ń ṣe kò sí àgbà kankan bí kankan bẹ́ẹ̀ bọ̀ à ń dúpẹ́ fọ́lọ́run bọ̀ mo fi ń jẹ́ pé owó mi tá bá pé a fẹ́ jẹun dátà la fi ń rà torí ká lè sọ̀rọ̀ orílẹ̀-èdè yóò rọrùn kò rọgbọ kò ń sọ orílẹ̀-èdè tó jẹ́ pé a máa ní kinní torí ẹ̀ la fi sọ fún gbogbo yín pé ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ gan ẹ lè pè wá ẹ lè mẹ́sẹ̀jì wa ẹ mẹ́sẹ̀jì wa ẹ pè wá tẹ bá pè wá nǹkan tẹ bá fẹ́ ṣe fún wa ẹ fi ràn wá lọ́wọ́ láti rí pé a gbé program wa tó fi àwa náà wà ní improve láti jẹ́ pé a fẹ́ kó lọ sókè sí kí ni gbogbo lélẹ̀ dùn ká náà wá bí dúró sí wa a dúpẹ́ fọ́lọ́run orílẹ̀-èdè yìí ní tó jẹ́ kó fi hàn fẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè yìí ó hàn fẹ́ ti àwọn ènìyàn even ẹlòmíà àti fẹ́yàwó lọ́wọ́ yìí lágbára ìpòdépò pé àti bímọ kí ló fẹ́ fi bọ́ gbogbo àbí orí nǹkan ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ wá ní àwọn spiritual ó wọ́n pọ̀ báwo náà ṣe ní pọ̀ báwo náà ṣe ní pọ̀ torí pé orílẹ̀-èdè ò rọgbọ ni torílẹ̀-èdè bá dáa ni mo máa sọ kankan nínú àwọn ètò tí mo ti ṣe sẹ́yìn mo ní tó yẹ pé wọ́n fẹ́ jẹ́ kí Nàìjíríà dáa ni tipẹ́tipẹ́ wọ́n nídìí àti reduce church gbogbo ibi tí wọ́n bá ti wá owó tó jẹ́ gbogbo church ní agbègbè kan church ẹyọ kan agbègbè bó bá ti wù kó ṣe tóbi tó agbègbè kan mosque ẹyọ kan ẹni wá síbi tó bá wà kẹwàá kírun bẹ́ẹ̀ ẹni wá bí tí ẹ̀nà bá wà kẹwàá kírun bẹ́ẹ̀ ẹ má sọ di business gbogbo àwọn ilé church tẹ bá wá gbà yìí ẹ fi kọ́ company ẹ gba àwọn èèyàn síbẹ̀ ẹ máa rí pé kò ní sí wàhálà tí company bá ti pọ̀ jù èèyàn lọ tíṣẹ́ ń lọ lóríṣiríṣi àwọn nǹkan tí mo ti fún ìjọba ní experience nìyẹn alára àwọn nǹkan tí ó ń dààmú ìjọba lénìí àwa tá a gbé ẹ̀sìn wá àwa la dàlú yìí rú bẹ́ẹ̀ ni both Christian and Muslim tí a kàn gbé church tá a mosque ó ti pọ̀ jù Ànábì Muhammad gan sọ pé tí kan ò bá ti kún ẹ gbọ́ ẹ má ti lọ bò mí mọ́sálásí tẹ bá dé mọ́sálásí mi wọ́n lè má ju 3 4 lọ àbí 6 kò tí kún tẹ bá lọ síbòmí náà kò kún wọ́n àdẹ̀ jìnnà síra wọn bẹ́ẹ̀ náà ní church ẹ̀rí church bíi 4 5 papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ rìdíìmù ni kinní kan ni tẹ́lẹ̀ ní kí ló dé tẹ́ bára yín ṣe kí èsì kankan lẹ́jọ́ ń pè ní Jésù kan náà kọ́ ni sáà bí àbọ̀ àbátọ̀ lọ́nkọ́ náà kọ́ lájọ́ ń pè ní. ẹ jẹ́ ká bára wa sọ nínú àwọn ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ reality tí àwọn iléeṣẹ́ yìí bá wà ẹ máa rí pé kò níṣẹ́ ni tí ò níṣẹ́ lọ́wọ́ ká tún wá fi èdè ẹnu wa ká máa fi ṣe interview fáwọn èèyàn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ adi pé tán bá débẹ̀ yẹn máa ní what's your name kíní kan àfàgbà àṣà stupid ni ẹ bá lọlẹ̀ Haúsá ní Gàràjímà ní Sábọ̀ngẹ̀rì ní Kánò nígbà tí mo gbé bẹ́ẹ̀ even police station tí wọ́n bá mú wọn táwọn bá débẹ̀ English ni torí kò gbọ́ Haúsá táwọn Haúsá bá ń sọ̀rọ̀ bíi bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ báyìí wọ́n máa juwọ́lẹ̀ nítorí pé wọ́n ń sọ èdè wọn bọ̀ọ̀dọ̀ tí wá báyìí a máa gbé nǹkan tí ò yẹ ká gbé sórí you have to think òun ni ò jẹ́ kó sí ààbò
òun ni pé tán bá mú ẹ tó ṣàbúrú kan tó bá jẹ́ pásítọ̀ àbí àáfàá tán bá wà ní police station ọwọ́ ti máa kan wọ́n máa ṣẹ́tù ẹ̀ náà ni níbi pé ó bóyá ṣàbúrú ni o àbí babaláwo àwọn oníṣẹ̀ṣe náà mẹ́tẹ̀ẹ̀ta ni màá dárúkọ. ẹ jẹ́ ká bára wa sọ tó jẹ́ ọ̀rọ̀, ẹ jẹ́ ká jọ gbé nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe eré o, ẹ jẹ́ ká ṣe àtúnṣe, ẹ jẹ́ ká ṣe àtúnṣe torí pé mo mọ tí mò ń sọ dáadáa, mo mọ tí mo rí. tẹ́ bá lọ sí Saudi náà wọ́n fi gbogbo lẹ̀kọ́ mọ́sálásí mélòó lẹ fẹ́ rí ń bẹ̀, ẹ gbọ́ iléeṣẹ́ lọ ni tó fi jẹ́ pé àwa àjòjì ni a máa ń ṣerú fún wọn nínú ilé wọn láti máa fọ aṣọ fọgbá o, àwọn ló ń ṣiṣẹ́ company nígbà tí iléeṣẹ́ lọ bìbà. gbogbo àwọn nǹkan yìí power kan reduce mosque and church fún wọn fi kọ́ iléeṣẹ́ fún àwọn èèyàn, nǹkan tí ìlú fi máa ń gbòòrò nìyẹn. nínú àwọn nǹkan tó bà orílẹ̀-èdè jẹ́ lénìí ẹ̀sìn wà ń bẹ̀, màá sọ ọ́ torí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí bí nǹkan ṣe ń lọ torílẹ̀-èdè wa ò dáa, gbogbo ẹ̀ rúdurùdu yìí ó ń àfẹ́tì gbogbo àwọn èèyàn káàkiri, ó ń àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí wípé àwọn èèyàn kan wà. òun ni mo fi sọ fún yín pé ẹ má máa rò pé bóyá àwọn kan àbí bóyá wọ́n ń gbowó lórí Facebook náà ṣe ń jòkó sórí Facebook àwọn tó ń wà Nàìjíríà, ẹ lọ béèrè ọ̀gá mi máa gbẹ̀rẹ̀ bí ó ṣe wà yìí àbí àwọn tẹ́ ẹ rí, kò sí tó ń jẹ́ pé wọ́n ń gbowó lórí Facebook, wọ́n ń fi owó ara wọn wọ́n ń bẹ̀bẹ̀ ṣe é ni. àwọn Nàìjíríà ò sínú ìlú tí wọ́n monetize àbí wọ́n ń ṣe kinní fún, ẹ lọ wò ó dáadáa torí inú àwọn tó ṣe kinní yẹn wọ́n ń gbowó online, irọ́ ni o torí ìsọkúsọ yín tẹ máa ń sọ kiri, but agídí làwa fi ṣe, àwa máa mú nǹkan wá fún yín kí a lè sọ nǹkan tó ń lọ níta fún yín ni. ǹjẹ́ ṣé mọ bí wọ́n ṣe ń rówó àbí tán fi ṣe dátà? yọ kí Ọlọ́run ọba kó máa pèsè fún wa, kó máa ṣàlékún àdìfẹ́tẹ́ ní sí wa, kó má bàa bàjẹ́ torí ẹ̀yin náà dátà ibi tẹ́ tí ń rówó tẹ́ tí ń ṣe dátà tẹ́ ń wò wá, Ọlọ́run ò ní ba bẹ̀ jẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. bọ̀ ẹ wá wo gbogbo owó tẹ́ ń ṣe tẹ́lẹ̀ ẹlòmíì tó yẹ kó ṣe dátà 1000 tẹ́lẹ̀ ó ti di 200 nínú yín, mọ Ọlọ́run dẹ̀ máa pèsè fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹ má jẹ́ ká wo Nàìjíríà bó ṣe ń lọ, ẹ jẹ́ kí gbogbo àjọ panupọ̀ ká dẹyọ kan, ká bára wa sọ ní tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ tí ò sí tó jẹ́ àní-àní ń bẹ̀, kí Ọlọ́run ọba kó gbà fún wa, kó ṣàánú fún wa, kó ṣe àlékún fún wa. a ní pé má fẹ́ ilé iṣẹ́ ìlọ, ó kù ìṣẹ́jú péréte tí à ń lọ, láàrin ìṣẹ́jú 2 sí 3 ń sìn a máa fi orí ètò sílẹ̀, tó bá tún yá a tún máa pàdé, ẹ bá wa pàdé láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. kí Ọlọ́run ọba aláàánú kó máa wà pẹ̀lú wa. mo fàsìkò yìí kí ẹ̀yin ọ̀gá mi pátápátá látòrí Mr. Koiki, Mass Burial, Lady K, gbogbo wọn Yorùbá wù mí, gbogbo ká bàbá Èkìtì, gbogbo yín mo kí, Ọmọlúkà mo kí yín, Yorùbá wuyì mo kí gbogbo yín, mo kí Èyé Dára, so mo kí ọ̀pọ̀lọpọ̀ mo kí yín, mo dẹ̀ kí ẹ̀yin gbogbo ẹ̀yin tí ẹ wà nílé lóko tó jẹ́ pé gbogbo ìgbà ni ẹ fi ń wò wá, mo kí yín, àánú Ọlọ́run kó máa dé bá yín, oore Ọlọ́run kó máa jẹ́ ti yín, gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà. okay sir, gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà, Ọlọ́run ọba aláàánú a máa wà pẹ̀lú gbogbo wa pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. a ní sílẹ̀ tẹ̀ nígbà kankan, aburú ayé tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó láyé tó lohun gbogbo tó ń so gbogbo, a máa wà pẹ̀lú wa ni. Ọlọ́run ọba dẹ̀ ṣàánú fún wa, aburú ayé ò ní dé bá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run torí pé òun ló mọ ohun gbogbo, òun dẹ̀ ló ń so ohun gbogbo. kí Ọlọ́run náà ọba tó láyé kó ṣe dáadáa rẹ̀ fún wa, aburú ò ní ṣẹlẹ̀ sí wa, ọwọ́ wa méjèèjì a ní fi gbọ́mọ sí wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. gbogbo ìgbà táyé bá wá ń jáyé tí gbà ń jẹ́ gbà, Ọlọ́run ọba tó láyé á ṣe àánú rẹ̀ fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. ọba mi òkè, ọba tó lohun gbogbo tó dẹ̀ dá ohun gbogbo, á fi oore rẹ̀ á fi wá wa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. a ní ṣubú dànù gbà kankan, Ọlọ́run ọba á máa ṣíjú àánú rẹ̀ wò wá, Ọlọ́run ọba tó láyé á ṣàánú fún wa,
a rẹ̀ ní ṣubú dànù láyé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nọ́mbà mi ni mo pín síbẹ̀ yẹn pẹ̀lú ẹ lè pè mí sórí nọ́mbà náà pẹ̀lú àṣẹ nígbà gbogbo ẹ pè mí bá tẹ́ bá ti rí mi online direct ẹ lè pè mí direct ẹ ṣé gan gbolé à ń fi eléyìí ṣe ìlọ á tún máa pàdé láìpẹ́ láì jìnnà ẹ ṣé àánú Ọlọ́run máa dé bá wa ẹ ṣé púpọ̀ ó dàbọ̀. Kábíyèsí ọ̀gá mi mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo kí yín Mr. Bámidélé mo kí yín ẹ ṣé gan.